mo lè gòkè mo lè sọ wọn ní ibì kan ló ń fàbọ̀ sí o bọ̀dá oníkìnní lábẹ́ olójú kò mú òlọ tó jẹ́ wípé gbogbo ẹni tẹ́yìn bá ti rí àfi kẹ́gùn ẹ ti sọ̀rọ̀ àyín dòbókọ ẹ sọ̀rọ̀ àyín dàjá nínú sinimá Tádé Ògidán ibẹ̀ láti rí tútì ọmọkùnrin kan pa ọ́ ǹjẹ́ ká tó máa lọ ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa bá wa pàdé lórí ìkànnì yìí a nífẹ̀ẹ́ yín o ẹ sọ pé ẹ ṣé ẹ̀yin ni a mọ̀ bá àwa là mọ̀ wá báwo lápá ọ̀dọ̀ yín ẹ má gbàgbé bá tẹ subscription button àti notification bell sódà gbogbo ìgbà tí a bá ti ń ṣe kíni tá a bá ti ń fi sinimá yìí sórí agbágbé ìgbà tá a bá ti ń ṣe review àjùmọ̀mọ̀ láǹfààní láti fọ̀rọ̀ jómi tó lọ́rọ̀ nínú sinimá yìí láti rí tútí arábìnrin yìí pa ọ́ àbí arákùnrin tó ń jẹ́ Tádé yìí pa tó yẹ pé gbogbo obìnrin gbígbé ni bẹ́ẹ̀ ni òsì tó fi ó gbégbé títí tó fi wá kó àrùn bá ìyàwó lápá kan sinimá yìí láti rí apá èyí tó jẹ́ gateman wọn ìyẹn sùn ni ló bá rí pé olówó lòun lójú ayé ló bá rí wípé ọ̀gá òun ló ń ṣe gateman fóun lójú oorun ó jí sáyé ló bá rí pé ipò gateman náà ló ṣì wà ọ̀gá sì lówó ibẹ̀ lápá ti yarí ò pé dájúdájú ògbó tó yẹ kó ń lò lọ̀gá tó ń bá ṣiṣẹ́ lò ó máa di ṣàtà yànyàn apá ò máa gbà tó bẹ́ẹ̀ tó fi lé apá kúrò lẹ́nu iṣẹ́ o pé kí apá kó máa lọ ó wá fẹ́ jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ó fẹsẹ̀ yìí méjì títí o báwo ni ìyá tó ń yọ sárákùnrin ṣe jẹ́ gan-an ìyá tó ń sọ fún lójú oorun pé kó ṣọ́ra ṣe ìyá ẹ̀kan náà látòrí tó máa ń fún ní owó lójú ayé báwo ló ṣe jẹ́ ẹ wò tẹ́ ẹ̀ bá tí ì wò ẹ lọ sórí ìkànnì ẹ tẹ̀ síbẹ̀ Tádé Ògidán Tádé Idán àwọn àgbààgbà òṣèré ló kópa ń bẹ̀ òbí àwọn bíi Apábíọ́lá Adébáyọ̀ Ṣọ́láńkẹ́ Péjú Ògúnmọ́lá Bákàrè Zainab àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá Tádé Ògidán ẹ̀yin ẹ wá wò ẹ jẹ́ ká jọ digest tiẹ̀ ẹ rò ó kí lẹ rò pé máa ń ṣẹlẹ̀ sí Tádé àbí kí lẹ rò pé ń ṣẹlẹ̀ sí Tádé tó jí láṣẹ ni tó Tádé ń ṣe àbólóòtọ́ ní ìtapá sọ ẹ wò tẹ́yìn bá retí apá kejì sinimá yìí ẹ jẹ́ kí n rí ní comment section ẹ kàn kọ síbẹ̀ pé Tádé Ògidán part 2 sódà gbogbo ìgbà tá a bá ti release ẹ máa jẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ mọ̀ ẹ ṣé.